lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Ayé tí mo wá kàkà kí n jalè, kàkà kí n jalè máa kúkú ṣẹrú. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Ayé ẹ má fò lè lọ ẹni tí mo ní. Ayé ẹ má fò lè lọ ẹni tí mo ní. Ẹni tí mo ní yóò kàkà kó jalè, kàkà kó jalè àkúkú ṣẹrú. Ayé ẹ má fò lè lọ ẹni tí mo ní. Ẹ̀yin tèmi nílé, mo kí wa káàbọ̀ sí orí ètò Kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí. Èmi náà ni atọ́kùn yín tòótọ́, aródúdú òjígọ̀bì, àfin kan ṣoṣo tó ń bẹ nílé baba wo tí ń ṣọ̀gá wo. Ọmọ wọn ló wo òdùrọ̀ ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹkùn gbogbo máa fẹ́ràn. Ọmọ kì bàbá sílẹ̀, ọmọ ó yẹ̀pọ̀ yẹ̀kùtẹ̀, ó lóun bó nílé ń tún ṣe. Ọmọọba tí fasẹ́ mutí, ọmọọba àríjà àwọ̀ lámọ̀, ọkọ dúdú, ọkọ pupa, ọkọ wẹ̀rẹ́ jòjò, ọkọ mẹni tó sunwọ̀n tí ò máa ra rè. Èmi lọmọ límẹ̀rí, ọmọ láàgbélù, ọmọ ìtún alága ìgbélé, ọmọ àwà òṣùlé, ọmọ bàbá kan, omi tútù tí jóni fàìfàì. Nuwa Media. Mo kí wa káàbọ̀ sórí ètò Kí lẹ rí sí, lórí èyí tí àtijọ́ máa ń fi ọ̀rọ̀ jomi tó ró ọ̀rọ̀ fíkunlukùn lórí àwọn kàyéfì àti ìrírí gbogbo tá a gbọ́ tó ṣẹlẹ̀ sí wa àbí tí a fojú rí. Iléeṣẹ́ wa Nuwa Media ní iléeṣẹ́ kan tó máa ń fọn rere èdè, ẹ̀sìn, àṣà àti ìṣe Yorùbá kálékáko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin tèmi o, ọmọdé kan mọ ọ̀gàn, òun pẹ́ láìfọ̀. Ọmọdé ò mọ oògùn, ó ń pè é ní ẹ̀fọ́. Pikin no sabi medicine, dey call am vegetable. Na im be the matter wey I carry come today. Ẹ̀yin tèmi, ẹ bá ń gbọ́ African science. Ẹ mọ African science. Ológun oògùn burúkú bẹ lọ́wọ́ mi o. Mo ní burúkú oògùn, mo ní paracetamol, mo ní tetracycline. Àwọn dúdú ló ṣe, àwọn kókì pàpà ló ṣe àpáta. Ẹ wo ìtàn tí mo fẹ́ sọ yìí, ó dá lórí àwọn Tiwa agbára ìbílẹ̀. Kí ló ṣẹlẹ̀? A lọ bá wọn ṣe ọdún ni ní ìlú náà. Mo tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi, a lọ ṣe ọdún ní ìlú yẹn lọ́dún náà lọ. Gbogbo wa sì wà around wípé ká mingle, ká báwọn èèyàn ṣeré, ká mọ̀lú, ká yí ká ẹ̀mọ̀. A máa dẹ̀ fẹ́ ṣe show off. Àwa tèkó dé, àwa ti Ìbàdàn bọ̀. A máa fẹ́ ṣe show off ní abúlé pé a wà ní gbòòrò. Ṣé bọ́ọ̀rẹ́ làwa tẹ̀lé lọ àti dìkáká dìkùkù, everything join together. Àwa kangara wa ló bá di lẹ́lẹ́lẹ́ ò la bá rìn lọ gbòòrò. Aṣáàdẹ̀bọ̀ sí iléeṣẹ́ alágbára Ọlọ́run oríṣẹ́ wa délé padà láti gbogbo ìrìnkèrindò wa. Nígbà tó di lálẹ́ tá a jẹun tán àti jókòó, dádì dẹ̀ láìkí kan máa sọ ìtàn oríṣiríṣi ni bàbá bá pè wá jókòó pé àṣà sọ ìtàn ọdún yẹn ni mo gbọ́ ìtàn kan tí wọ́n ń sọ nípa wọ́n pe ẹni náà ní Tèrè Olóye. Wọ́n ṣàsọ ìtàn yẹn, bóyá níjọ́ kan màá sọ̀tàn yẹn fún wa. Bàbá ṣàsọ ìtàn yẹn la ṣeré. Bàbá wa fẹ́ wọlé, bàbá wa ní bẹ́ẹ̀ ọmọ yẹn ti ń wọ̀ lé lọ́yẹn o, kó dìnnà òrùka ẹ gbọ́ yé ẹ má bọ̀ róde o. Ṣíkẹ́ sùn tí wọ́n kẹ́ jìnnà ayé àtàlàfíà kò bá dẹ́ẹ̀dì náà àárọ̀ náà la àmúra máa ṣe rọ́wọ̀n ìbá mi ṣe yá àyò. Àwa mọ̀ fọ́ bàbá ti gbọ́ fọ́wọ́n kan, wọ́n fẹ́ wá ríná gbà bàbá. Bóyá wọ́n dẹ̀ ti ń gbìyànjú láti wọlé tẹ́lẹ̀ tí bàbá ti kẹ́fín àmọ́. Àwa ṣáà sùn láyọ̀, ahọ́run láyọ̀, adèjì ìjì àlàáfíà ní ọjọ́ kejì. Ká máa jíṣẹ́ ọ̀nà kan sáré kọjú inú ẹni kó aláìmgbọ́ fàámù ká bá ń gbà á lẹ̀ náà ẹran gba ọgbà ẹran kan kéré rẹ̀ kan bá ń gbà á lẹ̀ ṣáàmù bí gbà á lẹ̀ ṣe máa ń dún fi rí ẹ̀ ń gbọ́ káwọn kan gbà á lẹ̀. Àwọn ẹ̀ ń gbà á lẹ̀ wọ́n ti jù méjì mẹ́ta lọ. Ìyẹn nìyẹn bá yọjú lójú ló bá rí pé àwọn kan wà nínú ọgbà tó ń gbà á lẹ̀, àwọn géńdé Ọlọ́run. Bí ìyẹn ṣe padà wọlé ló bá ń jí wa ní kọ̀ọ̀kan ẹ̀wọ́ àwọn kan wà nínú ọgbà tó ń gbà á lẹ̀ o. Kààbọ̀ róde ṣá ráàárọ̀ wọn ọkùnrin rẹ̀ gọlọtọ aya òmíràn nù wọn ṣe gègègè tó ti bọ́ṣọ tó ti ṣẹ́gun lọ ń gbálẹ̀ ìkárakára. Èyí tó wá pa èmi lẹ́rìn jù ní gbogbo ilẹ̀ tó ń gbá yìí ni pé tí wọ́n bá ti gbá a tán wọ́n kò jọba ẹ̀ wọ́n á tún fúnra wọn kó wọ́n á tún skátà ẹ̀ sí gbogbo inú ọgbà, wọ́n á dà sí gbogbo ọgbà, wọ́n á tún ẹ̀ṣẹ̀ tún iṣẹ́ yẹn bẹ̀rẹ̀, wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní gbà. Kí ìṣẹ̀lẹ̀ ẹyẹ gbálẹ̀ gbẹdẹ tí rámsọ yẹn ṣáà kàn mí ìgbàdórí yẹ̀yìn ìgbà kò ń pẹ́ ṣá ráàwọ̀lé la jí bàbá fọ dádì o nǹkan báyìí ń ṣẹlẹ̀ àwọn kan wà náà gbà ẹ wo ẹ jẹ́ kí n sùn kí n fẹ̀dọ̀ lórí òróǹro
dáàdì ṣáà jáde at the end of the day. Ìgbà tí dáàdì dẹ̀ máa jáde kí ló ṣẹlẹ̀ dáàdì ni bó ṣe wà yẹn wọn ò lè dákẹ́ ilẹ̀ yẹn ní gbígbá ọ̀ǹtì tí ọwọ́ àwọn ọlọ́pàá bá tẹ̀ wọ́n. Kí ló ṣẹlẹ̀? Dáàdì bá rán èyí tó dàgbà jù nínú àwa ọmọ inú ilé pé kó sáré lọ sí nearby police station kó lọ pa àwọn ọlọ́pàá wá. Làwọn ọlọ́pàá bá dé àwọn àti mọ́tò. Àwọn géńdé Ọlọ́run tá a bá nínú ọgbà ibi 8 ni wọ́n. Ìgbà tó dé ni bàbá bá ní ẹ dúró, làwọn ní ìbá dúró ilẹ̀ tó ń gbá. Ẹ̀yin ọlọ́pàá ẹ kó bọ̀wọ́ wọn lọ́wọ́ kẹ́ ẹ kó bọ̀sẹ̀ bọ̀ wọ́n ní ẹsẹ̀, ló bá kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lẹ́sẹ̀, ló kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn ní ọwọ́, ló bá dá wọn jókòó. Bàbá wa ní ká lọ síbì kan, àṣé bàbá ti gbé omi sí ìta nínú ìrì, ló ní ká lọ gbé omi yẹn wá, là bá gbé omi yẹn fún bàbá, bá wọn omi yẹn sí wọn lára. Ìgbà yẹn ni iye wọn ṣẹ̀ṣẹ̀ sọ. Àṣé olè ni wọ́n wọnú ọgbà láti wá ja bàbá lólè ni. Àmọ́ bàbá jẹ tẹ́lẹ̀ ẹkùn, bàbá náà ti dọ́gbọ́n sí wíwọlé tí wọ́n wọlé. Ìgbálẹ̀ ni wọ́n kì mọ́lẹ̀, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀. Àti òru tí wọ́n ti dé yẹn ni wọ́n ti ń gbá ilẹ̀ títí ilẹ̀ fi mọ́, tí ọwọ́ pálábá wọn fi ségi. Ẹ̀yin tèmi, ẹni tó sọ pé kò sí tiwantiwa, ṣé òótọ́ ni àbí irọ́ ni? Tẹ́yìn náà bá ní irú àwọn ìrírí bẹ́ẹ̀ náà, ẹ fi ṣọwọ́ sí mi. Tó bá jẹ́ pé mo parọ́ ni ẹ já mi nírọ́. Àwọn tí nǹkan yìí ṣẹlẹ̀ sí, mo mọ̀ pé wọ́n ń wo ètò yìí lénìí. Ẹ bá mi sọ fún wọn pé lóòótọ́ ni ohun tí mo sọ. Ẹ fi àwọn èsì yín àbí ohun gbogbo tí ẹ fẹ́ sọ sí èyí tí mo jù sílẹ̀ yìí ránṣẹ́ sí wa lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube. A wà gẹ́gẹ́ bí Nuwa Media Official. Tí ó bá dẹ̀ jẹ́ wípé ẹ fẹ́ pè wá náà ni, àbí tí àtẹ̀ránṣẹ́, àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ pẹ̀lú WhatsApp, ẹ lè kàn sí wa pẹ̀lú nọ́mbà tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Àwọn ìrírí gbogbo tẹ́ ẹ ní àti kàyéfì tẹ́ fẹ́ ká bá yín gbé sí afẹ́fẹ́ fún àwọn ènìyàn láti bá wa dá sí. Ẹ fi wọ́n ṣọwọ́ sí wa lórí email wa nuwamedia@gmail.com. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ pè wá fún iṣẹ́ kankan nínú àwọn èyí tí àkójọpọ̀ tẹ́ ń wò lórí ẹ̀rọ yín yìí, ẹ fi wọ́n ṣọwọ́ sí wa, ẹ pè wá, a wà ní digbí fún yín láti tẹ́ yín lọ́rùn dọ̀bà. Èmi náà ṣì ní tiyín, nítòótọ́ mi ò parúkọdà. Aródù òjìgọ̀bì, ọmọ wọn ló wo òdùrú, ọmọ wọn láwà òṣùlé, ọmọ bàbá kan omi tútù ti jó ni fàìfàì. Ìpàdé tún di ìgbà míì. Àlàáfíà o.